Gbogbo ọmọ Yorùbá tòótọ́ ni la tún kíkà bọ̀ lọ́sẹ̀ yìí sí ibi ìtọ́ta abala tá a ti ń sọ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá, ìyẹn àwọn akọni tó gbé ògo ilẹ̀ Yorùbá ga pẹ̀lú iṣẹ́ wọn àti ìṣe wọn tá a kò sì lè gbàgbé wọn, kódà tí orúkọ wọn tó sì rinlẹ̀ títí dàsìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ilẹ̀ Yorùbá láti gbé ìtàn wọn sẹ́yìn láti gbé kọjá, tó sì jẹ́ pé gbogbo ọjọ́ àìkú ìyẹn Sunday ọ̀sọ̀ọ̀sẹ̀ ilẹ̀ máa bá abala ìpàdé lórí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára YouTube. Ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ni, ẹ padà sórí ìkànnì yìí kẹ́ ẹ wo àwọn akọni ńláńlá ọmọ Yorùbá tá a ti sọ ìtàn wọn gbẹ̀yìn sẹ́yìn. Bákan náà, níbi ọ̀sẹ̀ márùn-ún sásìkò yìí, ìtàn gbajúmọ̀ akọni ilẹ̀ Yorùbá ni tọ́pọ̀lọpọ̀ èèyàn ń gbórúkọ ẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ máa mọ̀ tó sọ ọ́ dakọni àti ìtàn ìgbésí ayé ẹ̀ ìyẹn Baṣọ̀run Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ni la fẹ́ gbéyẹ̀wò fún bí ọ̀sẹ̀ márùn-ún sásìkò yìí o. Ògúnmọ́lá o, alápà ọmọ àìbí olódògbò kẹrin lógun, àbàtà kàngẹ̀ lójú ọ̀nà, dáná dágbó dáná dájú, obìnrin dáná jù dáná gbó, anínálẹ́rù bí òyìnbó. Ògúnmọ́lá o, kẹ́ńkú ń gbòòrò, abíbẹ́sù aráàlú oyin, ọmọ òwú làbákì òwú làbáyìn, bí ò bá sí òwú onírúurú ìdí làbá máa rí, bíi kókó bíi èèwo, kì í ṣọ̀fọ̀. Lára bí wọ́n ṣe máa ń kí Baṣọ̀run Ògúnmọ́lá rèé. Kí ló sọ Baṣọ̀run Ògúnmọ́lá di akọni ilẹ̀ Yorùbá? Báwo ló ṣe di akọni àti alágbára sí ìlú Ìbàdàn tí gbogbo ayé máa mọ̀? Ǹjẹ́ ọmọ ìlú Ìbàdàn ni Baṣọ̀run Ògúnmọ́lá? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan fún bí ọ̀sẹ̀ márùn-ún tá a fi gbé ìtàn akọni ọmọ Yorùbá yìí yẹ̀wò. Ìlú Ìwó tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àsìkò yìí ni wọ́n ti bí Baṣọ̀run Ògúnmọ́lá o, láì mọye ọdún sẹ́yìn. Bàbá ní ká wò ní ti ìpínlẹ̀, àjẹpọ̀mọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni Baṣọ̀run Ògúnmọ́lá. Ǹjẹ́ ó yẹ ẹ̀yin náà lẹ́nu? Ẹ̀wù pọ̀ màálù Ìbàdàn ni Baṣọ̀run Ògúnmọ́lá. Baṣọ̀run Ògúnmọ́lá ṣe ọmọ ìlú Ìbàdàn o, ọmọ bíbí ìlú Ìwó olódò ọba tó wà nípínlẹ̀ Ọ̀ṣun àsìkò yìí ò ní Baṣọ̀run Ògúnmọ́lá o. Orúkọ agboolé tí wọ́n ti bí Ògúnmọ́lá náà ń pè ní Ìfẹ́sù. Fún àwọn tó bá mọ ìlú Ìwó, agboolé Ìfẹ́sù yìí ó wà ládùúgbò kan tí wọ́n ń pè ní àdúgbò tí agboolé kan wà tí wọ́n ń pè ní Aláwẹ̀ ní ìlú Ìwó. Orúkọ bàbá tó bí Baṣọ̀run Ògúnmọ́lá ni là ń pè ní Òrìṣàgúnà. Èèyàn pé bàbá fẹ́ pe orúkọ Ògúnmọ́lá já, a sọ pé Baṣọ̀run Ògúnmọ́lá Òrìṣàgúnà. Ìwádìí wa ó jẹ́ ká mọ̀ pé láti bí ọmọ ọdún 10 ìní Baṣọ̀run Ògúnmọ́lá ni ló ti di ògbójú onífá o, ìyẹn pé ó mọ̀ ti fún tẹ̀dọ̀ ifá. Kódà àgbọ̀ wípé bí Baṣọ̀run Ògúnmọ́lá bá ń kí ifá lọ́mọ ọdún 10 báyìí níṣẹ́ làwọn èèyàn yóò yánu. Nǹkan bí bá sì ló kì láti inú ifá, wọ́n ní kíákíá ni irú nǹkan bẹ́ẹ̀ máa ń ṣe o. N tó jẹ́ kó jẹ́ kàyéfì inú ọ̀rọ̀ Ògúnmọ́lá yìí ni pé kò kọ́ṣẹ́ ifá bẹ́ẹ̀ ni kò kọ́ṣẹ́ babaláwo lọ́dọ̀ ẹnì kankan, ṣùgbọ́n tó gbọ́ fún yanranyanran ju àwọn tó kọ́ṣẹ́ ifá gan lọ. Bí ọ̀rọ̀ Ògúnmọ́lá ṣe wá rí kò máa yí ẹnìkan. Kódà àgbọ́ pé bàbá ẹ̀ tá à ń pè ní Òrìṣàgúnà òun gan mọ̀ pé abàmì ọmọ ńlá kan ìnà ń bí. Nígbà tó wá yá o, Olúwo Ìlú tó wà lórí àpèrè àwọn bàbá ẹ̀ ìyan kábíyèsí Olúwo Ìwó ìgbà náà tó gbúrò Ògúnmọ́lá, ẹ̀rù bà ó wò pé ọmọ abàmì wo lélẹ̀. Bẹ́ẹ̀ sì rí láyé ìgbà ìwáṣẹ̀ ní ilẹ̀ Yorùbá, alágbára méjì kì í wà ní ìlú kan o, ọ̀kan yóò fi lulẹ̀ fún kan ni. Èyí wà lára àdé tí àwọn Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá àtàrí Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọn kì í fi jọ gbé ìlú kan náà o. Báyìí ni Olúwo ilẹ̀ Ìwó ó máa ránṣẹ́ sí Baṣọ̀run Ògúnmọ́lá, ó ní kí Ògúnmọ́lá kó fi ìlú lẹ̀ fún alágbára méjì kò lè jọ gbénú ìlú kan náà. Olúwo ó pàrokò ránṣẹ́ sí Ògúnmọ́lá àtàwọn òbí ẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ṣé Baṣọ̀run Ògúnmọ́lá ó dá Olúwo lóhùn? Ṣé Baṣọ̀run Ògúnmọ́lá ó kúrò nílùú Ìwó? Báwo ló ṣe dé ìlú Ìbàdàn tí gbogbo ayé mọ̀ kódà táwọn èèyàn rò pọ̀ mọ́ ìlú Ìbàdàn ni? Ǹjẹ́ Baṣọ̀run Ògúnmọ́lá ó gbéná wojú Olúwo fún iṣẹ́ tó rán sí pé kó kúrò ní ìlú Ìwó yìí? Ẹ má dààmú ara yín jìnnà, ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa nígbà tá a tún tẹ̀síwájú
nínú ìtàn Baṣọ̀run Ògúnmọ́lá akọni ilẹ̀ Yorùbá akọni ilẹ̀ Ìbàdàn yìí. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ bá wa sọ̀rọ̀ lórí 080 52 00 94 27. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwa láwà ẹ̀yin lábàá ó dàbọ̀.